وامد كلماتك وتحفظني جوامع كتابك وتفسير آياتك بإفز إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. أدوبة. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا بسم الله الرحمن الرحيم ثم أنزل عليكم من بعد الجن أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يريدون يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور. إن الذين تولوا منكم يوم التقى الجمعان إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم. gbogbo àwọn ááyà tó kà yìí àwọn bá ní gbogbo àwọn àyà tí a bá wa jáde ti kà yìí a ti túìtì rẹ̀ lánàá wọn láti fi àlàyé rẹ̀ lánàá. àmọ́ mo fẹ́ kí jàmáà kún ó foríjì mí. bá ní àwọn fẹ́ kí àwọn àjẹmọ́ káfíńdì àwọn àwẹ̀ ń kásẹ̀ ńlẹ̀ àwẹ̀ kásẹ̀ ńlẹ̀ ń wá ń sọ̀rọ̀ bí agbọ́n. ni wọ́n sọ̀rọ̀ bí agbọ́n. bí ẹ bá ṣe pé ọlọ́run tó ta mí jí pẹ̀sí rọ́bẹ̀ bàbá àwọn yìí kan tó bí ẹ bá sọ ọlọ́run tó ta mí jí bàbá ní ọlọ́run tó ta àwọn yìí ló jẹ́ kí n fi bá ń tí mo báyìí. nígbà àwọn tó bá tí àwọn báyìí. gbogbo eléyìí tá a túìtì lánàá yìí ẹ̀ pátì yá ayọ́ alladhina amanu. يا أيها الذين آمنوا
لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم وإذا ضربوا في الأرض أو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون يا أيها الذين آمنوا Ọlọ́run ní mo pè ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ sí èmi Ọlọ́run. Ọlọ́run ní mo pè ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ sí èmi Ọlọ́run. La takunu kalladhina kafaru. Ẹ má jọ àwọn gèfèrí. Ẹ má jọ àwọn gèfèrí. Wa qalu li ikhwanina, àwọn gèfèrí wo? Àwọn tí wọ́n ń bá àwọn yòókù wọn tí wọ́n ń bá wọn sọ̀rọ̀. Nígbà tí wọ́n rìn káàkiri lórí ilẹ̀. Wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àyókù wọn bí àwọn rìn rílẹ̀. Tó bá ṣe pé ẹ fara mọ́ wa ni ẹ wà pẹ̀lú wa. Ọlá jẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Law kanu indana ma matu. Wọ́n bá ti pa yín. Wọ́n bá ti yín pa. Ńgbà tẹ́ ẹ̀kún wa. Ńgbà tẹ́ ẹ̀kún wa. Tó ṣe pé ẹ lọ darapọ̀. Tó ṣe pé ẹ lè darapọ̀. Máwọn ọ̀tá wa. Máwọn ọ̀tá wa. Iná ló jẹ́ wọn ó pa yín. Bẹ́ẹ̀ni ẹ̀kọ́ wọn. Ó sì kú pa yín. Ẹ bá ti kú. Ẹ bá ti kú. Wà máa máa tú àbíkún ó tiẹ̀ pa yín. Wọ́n ní pa yín kì í sì ṣe pé ikú Ọlọ́run àsìkò yín ó ti tó. Ẹ bá ti kú nígbà tí wọ́n pa yín rẹ̀. Ọlọ́run ṣe eléyìí láti lè fi ṣe àwíjàre nínú ọkàn wọn kó máa jí àwíjàre fún wọn. Wallahu yuhyi wa yumiit. Ta lẹni tí í pa? Ta lẹni tí í yè? Ọlọ́run wá sọ pé wallahu yuhyi, èmi Ọlọ́run lèmi máa yè. Èmi ni ọba yéníyéní. Wa yumiitu, èmi lèmi sì pààyàn. Òun Ọlọ́run náà tó lọ́ bá pààyàn. Wallahu bima ta'maluna basir. Dájúdájú Ọlọ́run ọba ń rí ń tẹ́ ń ṣe. Ọlọ́run orí gbogbo tẹ́ ń ṣe ìjẹ́lẹ̀ lọ́rọ̀ ìjẹ́lẹ̀ lọ́kọ̀ọ́gán òkè mórí. Wala in qatalitum fi sabilillah. في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون. Wala in qutiltum fi sabilillah, tí wọ́n bá pa yín sí ojú ọ̀nà ti àwa Ọlọ́run a ó mú tán àbí àwa Ọlọ́run ọba gan àsìkò yín ti tó ẹ máa bọ̀. Dájúdájú àforíjì ni ó jẹ́ fún yín. Wa rahmatun àti àánú látọ̀dọ̀ àwọn Ọlọ́run.
nǹkan tẹ́ ẹ kó jọ lọ. gbogbo eléyìí sì fi ayé tẹ́ ẹ kó jọ lọ ilé ẹ̀kọ́ mo rò pé ní àná lánàá. mo ṣe àlàyé fún àwa jàmá wọ́n náà ṣe àlàyé bá àjẹmọ́. nípa tí wọ́n ń pè ní bútì. èyí tí wọ́n kó jọ níbi ogun tí wọ́n jà wọ́n ní kí wọ́n kó jọ ní ogun tó ń jà. èrè ogun tí wọ́n kó jọ èrè ogun tí wọ́n kó jọ. ó wọ̀ wọ́n lójú. ọwọ́ wọn lójú. wọ́n wá lérò pé Ọlọ́run ti ṣe gbogbo nǹkan fáwọn. wọ́n wá rò pọ́lọ́ orí ti parí síbẹ̀. èyí tí wọ́n ń jìjàdù tí wọ́n kó jọ ni èdè wọn jìyà tí wọ́n kó jọ yìí. kò láǹfààní kankan fún wọn. ọlọ́run ní kò ní wúlò kan. kíkú tí wọ́n pa wọ́n kúkú tí wọ́n pa wọ́n. àbí kíkú tọ́lọ́run sọ pásíkò wọn tó mú wọn lọ́dọ̀ tó kú lọ́nà lọ́rùn. ó lóore ọlọ́run ló lóore bí tí wọ́n fi hàn. ju tí wọ́n ó rí lọ bí ogun náà. fábìmá rahamatin minallahi fábìmá. ṣeun. فبما رحمة من الله لنت لهم ولو كنت غفا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. wàhálà ìmẹ̀ntún tó bá ṣe pé apààyàn ni a ó kò tí tún àbí tó bá ṣe pé ẹkúkú tọ̀dọ̀ àwọ Ọlọ́run ni lọ́wọ́ ẹgbẹ́ kúkú tọ̀dọ̀ wá ní àsìkò tọ́lọ́run bù fún kálukú gẹ́gẹ́ bí àsìkò tọ́lọ́run kò fọ́ kálukú. àbí wọ́n ti ẹ̀ pa yín ni àbí wọ́n pa yín. níbo lẹ́ padà sí ọ̀dọ̀ Ọlọ́run náà ni. fábìmá rahamatin minallahi tí kìí bá ṣe wípé àánú ni tí ẹ bá ṣe bí àánú láti ọ̀dọ̀ Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run ni. líńtàlà Ọlọ́run ó sọ ọ́ dẹni tó rọ̀ fún wọn ó rọ̀ fún wọn. ọ̀rọ̀ fún wọn. ó mẹ́rin ń túmọ̀ sí wípé ó ní farabalẹ̀ fún wọn. onífarabalẹ̀ fún wọn faradà fún ó wọn. farada gbogbo ohun tí wọ́n ń sọ. faradà tí wọ́n sọ. àbí ó jẹ́ ẹni tó ṣe pé eléri kunkun ni ọ́. ìjọba wa lọ jẹ́ eléri kúkú. àbí ó jẹ́ ẹni tó ṣe pé òun lé wọn kúrò lára rẹ̀ ó ní háìn háìn. ó lè ṣe dáadáa lẹ́yìn kúkú lọ́jà ni wọ́n. ولو كنت فظا غليظ القلب èyí tó ṣe pé ọkàn rẹ̀ ó le. ọkàn rẹ wá ní sáwọn tó kó jẹ́ tó kó jọ ẹ̀. láǹtàfàdù mílíọ̀nù. àwọn tí wọ́n jókòó tí ọ yìí àwọn tó kó jọ ẹ̀ bí ẹ bá ṣe pé àánú Ọlọ́run ti ń bẹ lára rẹ̀ Ọlọ́run ti bẹ lára ẹ̀. tó bá ṣe pé irú ìwà yìí ló ní lọ́wọ́ ni ọba tó wà gẹ́gẹ́gẹ́gẹ́ àńjá àwọn gan náà ti kúrò lọ́dọ̀ rẹ̀. فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. fa'afu anihum tó Ọlọ́run tó ń sí pẹ̀fà nẹ́bí bí ìgbà tí ọmọ bá ṣẹ̀ ìgbà tó wọn bá ṣẹ̀
ẹ̀ṣẹ̀ tọ́mọ wá ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tó máa ń ṣẹ̀ yìí kì í ṣe wípé òun gan ló ṣẹ̀ èdè bọ́ọ̀lù gangan lọ́sẹ̀ ó sì ní ẹ̀tọ́ lérí ní tó ṣe ó sì lẹ́tọ̀ọ́ lórí tó ṣe ọlọ́run fi ń pàṣífáyà ànábì nígbà tọ́rọ̀ rí báyìí nígbà tọ́rọ̀ rí báyìí ìyẹ̀wò rẹ̀ àfi kó ní sùúrù fún wọn ìyẹ̀wò rẹ̀ ṣàmójúkú fún wọn wastaghfir lahum ọlọ́run ò ní kànábì ò foríjì wọn o wastaghfir lahum ìwọ ànábì tọrọ àforíjì fún wọn ànábì ò lè foríjì yàn àfọlọ́hun tọrọ lọ́dọ̀ àwa ọlọ́run ká foríjì wọn wàṣáwírìhùn fil amr وشاورهم في الأمر má dá wọn dára wọn máa bá wọn dámọ̀ràn kí wọn ó fi lè súnmọ́ ní tí wọ́n ṣe ẹ sì rántí wípé wọ́n sá wọ́n ń họlọ tètè wájú ànábì wọn ń lépa àwọn sallallahu alaihi wasallam ànábì ń sáré tẹ̀lé wọn ìdí tá ànábì sì fi ń ṣe eléyìí nítorí wípé wọ́n ti sọnù ìbànújẹ́ tí ń bẹ lára ànábì ó wá gbé bànújẹ́ òun nì ní tí wọ́n ń pè wọ́n pé ẹ má jùnù ẹ súnmọ́ mi kànábì ò mọ̀ wá wo ohun tí wọ́n ṣe èyí ń jẹ́ ẹ̀fọ́ ọmọ wo bẹ̀ má wo ohun tí wọ́n ṣe mọ́ a sọ pé nítorí tí wọ́n ṣe ò ní sọ̀rọ̀ sí wọn mọ́ àbí ò ní pè wọ́n sí mọ̀ràn mọ́ máa pè wọ́n sí mọ̀ràn. فإذا عزمت فتوكل على الله فإذا عزمت فتوكل على الله nígbà tẹ́ ẹ bá parí ìmọ̀ràn láàrin ara yín tẹ́ forí rẹ̀ gúbì kan wá dúró tèmi ọlọ́run èmi ọlọ́run ni kò gbọ́kànlé inna Allaha la yuhibbul mutawakkilina inna Allaha yuhibbul mutawakkilina inna Allaha yuhibbul mutawakkilina. dájúdájú ọlọ́run ọba tẹ́rí yẹ ó fẹ́ràn àwọn tó bá ṣe pé wọ́n máa fi ọ̀rọ̀ tì sódò ó fẹ́ràn àwọn tí wọ́n máa fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ rẹ̀ fi sọ pé àwọn tó ìgbàgbọ́ yín ẹ fi tì sọ́dọ̀ mi wa in yansurkumullahu فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون. bí ọlọ́run ọba tó bá ṣe tán láti ràn ó ṣe fàlà ẹni tó lè kọjú wípé káràn sí ọlọ́run ọba kó má wá. وإن يخذلكم فمن
ذا الذي يرزقكم من بعده àbí tọ́lọ́run bá wá yàn yín ní pọ̀sí tó bàbá rẹ̀ ní pọ̀sì tó dá yín dára yín. tó dá yín dára yín tí ò yà sí ẹ wá sọ fún mi ta lẹni tí ó wà ràn yín sí àfòun náà. وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون bí ọ̀rọ̀ ẹ̀dá bá dàrú ta là á pè ibi tẹ́ ẹ bá tá a bá ọ̀rọ̀ wa dé láyé yìí àlẹ́ni tá a gbọ́kànlé lórí ìgbà sọ̀lọ́ iná lọ́lọ́run sì tún sọ fún wa báyìí pé tọ́rọ̀ yín bọ́rọ̀ bá dà báyìí ẹ̀yin gbogbo ẹ̀yin mùmínì òdodo tẹ́ ẹ gba àwọ̀ ọlọ́run ọba gbọ́ ká fọ̀rọ̀ wa lọ́lọ́run lọ́wọ́ وعلى الله فليتوكل المؤمنون وعلى الله فليتوكل المؤمنون ibi tí a dùn ní ṣùgbọ́n nǹkan kan tún bẹ́ẹ̀ àyà tó tẹ̀lé mo fẹ́ gbọ́ nǹkan wàá fẹnu kàn lérèfé wà má kánà lè nàbí yín àyàwó وما يقول يأتي بما جل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. àyà yìí ó kọ̀nẹ́kìtì máa ń tá a ti kà ń wájú. ó sọ pọ̀ máa ń tá a ti kà níwájú. àwọn múmìnì ijọ́ kìíní. àwọn múmìnì ọjọ́ kìíní. ṣé ẹ mọ̀ pé mo sọ wípé àwọn kan pínyà. àwọn kan pínyà. àwọn méjì. àwọn méjì. àwọn kan. àwọn kan. nínú àwọn méjèèjì. nínú àwọn méjèèjì. ọlọ́run mú oorun wá. ọlọ́run mú oorun wá. òǹgbé ta wọ́n. òǹgbé ta wọ́n ọjà lọ́rùn. wọ́n ń ṣe sùnsùn. wọ́n ń ṣe sùnsùn. wọn àti ẹ̀fẹ́ mọ́ ti ń lọ mọ́. ọmọ ti ń lọ mọ́. àwọn apá kejì. àwọn apá kejì. ihun tí ọkàn wọn ń bá wọn sọ. dókítà tí wọ́n bá wọn sọ. ihun tí wọ́n ó rí ní èrè ogun. tí wọ́n ó rí lérè ogun. náà ló bá wọn. tó bá wọn lọ. gbogbo ohun tí wọ́n wá rí lérè ogun yìí. gbogbo tí wọ́n rí lérè ogun yìí. èrò ọkàn ọjọ́ náà. èrò ọkàn wọn níjọ́ náà. ni wípé gbogbo ohun tó dáa kásá ti mú fúnra wa. gbogbo ohun tó dáa kákó jọ wa. èrò wọn ni wípé bóyá neb Muhammad. èrò wọn bóyá neb Muhammad. bóyá òun gan náà nífẹ̀ẹ́ sí nǹkan kan. gbogbo bóyá nífẹ̀ẹ́ sí nǹkan kan. pé kó tó di pé ó mú. kó tó di pé àlẹ́ mú nǹkan kan tó dáa jù bẹ́ẹ̀. kémi náà tètè fà sọ́dọ̀. ṣé bí wọn bẹ́ẹ̀ bá ń sì ń jagun. ntẹ̀yìn bá rí lérí ogun. èyí ó ti lọ́nu. àmọ́ lọ́dọ̀ tànábì. lọ́dọ̀ ọlọ́run kò rí bẹ́ẹ̀. láti. dàdúró ń bẹ̀. wà má kánà lí nabiyyin an yagulla. àwa ọlọ́run àṣẹ lẹ́tọ̀ọ́ fún ànábì kankan. àṣẹ lẹ́tọ̀ọ́ fún ànábì kankan. an yagulla wípé kó mọ wá ṣẹ̀ṣà pé nǹkan báyìí ni mo fẹ́. nínú nǹkan ogun tí wọ́n bá jà.
àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run wọ́n jagun wọ́n jagun káànábì ò tó dé ànábì tó dé wọ́n ní jagun. wọ́n ń fi hàn yí pé gbogbo àwọn ànábì ọlọ́run wọn sojú kòkòrò nǹkan ogun tí wọ́n ìkórè ogun ṣeun ìkórè ogun wọn sojú kòkòrò ẹ̀ wà máa ń yògìlélí. ومن يكل يأتي بما كلا يوم القيامة. ẹni tó bá kó ọrọ̀ ogun jọ fúnra rẹ̀ ó kó jọ fún rẹ̀. n tó kó pamọ́ tóun tó kó òun tó kó pamọ́ tó sàbọ́ra mẹ́. tó rò pé òun lòun ni òun lòun ní. níjọ́ tó bá dijọ́ gbéǹde bá yẹ kó àlùkìyámà dà ìdáhùn. yóò kó wa. yóò dá a padà. àlẹ́ dà padà bọ́ bá fẹ́ rún nàná. ثم تتوفى كل نفس ما كسبت وهم لا يظلمون. ntí wọ́n rò pé o ṣeun tí wọ́n rò kó ṣeun. tínú rẹ̀ ń dùn pé o ti rí dáàbò ní nǹkan kó dáadáa. lọ́wọ́ ayé ló ti rí mú ó fi sọ́dọ̀ mi. àmọ́ tó bá dijọ́ gbéǹde àlùkìyámà ó ṣèṣirò ẹ̀ o kì í wá ṣe pé ṣírò lásán ló ṣe n tó kójọ ni ó dà padà ń jọ ni. وهم لا يظلمون وهم لا يظلمون. ọlọ́run èkúkú ṣàbòsí tẹ́lẹ̀ ọlọ́run wàhún la yuslamu na àwa ọlọ́run àkúkú ní ṣàbòsí àníbòyìn sí Sadaqallahu al-azim. Allahu akbar. بسم الله الرحمن الرحيم أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. Àmín. 2000 owó sàárà àwọn bàbá wọn ti mú wá báyìí. Ẹ̀lú ọlọ́run kan tó máa láàájá wa adékùnrin bí wọ́n láàrin ẹ̀wà nílẹ̀ 1000 naira lọ ti di jíṣẹ́ ọ̀ tí gbogbo wa náà ṣe àánúkúnlá. Wà lọ́n bá ṣe dá tí wọ́n náà ti débẹ̀ ìgbéra sí débẹ̀ 1000 naira. Ọlọ́run ó ní ọjà rẹ̀. Àgbáríkà tí gbogbo wọn rí lára àjọ̀kọ́ ìṣẹ́ ọlọ́run bá jẹ́ ó fò wá rú. Simenti. Simenti. Bàbá wa kébì yá 500 naira. Bàbá wa kébì sí ọkàn àwọn ọmọ lókèrè. Ìdùnnú ìhà. Ọkọ̀ olórí ọmọọ̀sá yẹn fún o. Kó jẹ́ Mùsùlùmí. Ọlọ́run wọlé àwọn bàbá wọn. Mama tètè sọ wa. Mama tètè sọ wa. Ọmọọ̀sá yẹn fi ẹ̀sìn. Ọlọ́run lẹ́bi iwájú ọlọ́run. Ọlọ́run wọlé fún o. Ó sì lẹ́nu báríkà. Ìṣẹ́ olóore ọlọ́run pèsè fún ọmọ àbáyà. Ọlọ́run kẹ́ màmá.